àsìkò yìí láti ìkànnì BGI TV ìròyìn àpapọ̀ ló ń dé sójú amóhùnmáwòrán yín lónìí tí í ṣe ọjọ́ 21 nínú oṣù karùn-ún ọdún 2022 Olúwatóbilọ́ba Fásùgbà lóníròyìn bẹ́ńbẹ́yẹ́kẹ́ ni wọ́n tún pè mí ṣáájú ẹ̀gbọ́n kókó tó wà nínú ìròyìn náà. Iléeṣẹ́ ààrẹ ti sọ pé àwọn ń sapá ìfikùnlukùn pẹ̀lú àwọn tó jí àwọn èèyàn gbé níbi ọkọ̀ ojú irin Kaduna láti lè gbà wọ́n sílẹ̀. Ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀ ló ti ṣẹ́ lórí wípé ó fa ọwọ́ Tinubu sókè fúnpò ààrẹ lọ́dún 2023. Ilé-ẹjọ́ kan ní ìpínlẹ̀ Ondo ti ti ọkùnrin kan mọ́lé látàrí bó ṣe gún ọ̀rẹ́ rẹ̀ pa nítorí obìnrin. Ọwọ́ tẹ àwọn mẹ́rìndínlógún kan eléyìí tí wọ́n jẹ́ ọlọ́kadà látàrí rògbòdìyàn tó wáyé nípínlẹ̀ Èkó. Àwọn méjì míì ló ti gbẹ́mìí mì nínú ìjà àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn nípínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó. Ìròyìn fi yé ni wípé àwọn ajínigbé gbé àgùnbánirọ̀ kan tó ń sìnrú ìlú àmọ́ torí ti padà kó yọ. ń ṣe ni àwọn aṣekúpani kan tó tún jí ajínigbé jí oníṣòwò kan gbé tí wọ́n sì tún yìnbọn lu ọmọ ẹ̀ ní Anambra. Kí n tó kẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn má gbàgbé lójú òpó YouTube ẹ tẹ Bàbá Gbàgede Ìmọ̀ TV ẹ subscribe ẹ like ẹ pín fáwọn ẹlòmíì ẹ jẹ́ kí ọmọ tẹ̀ ń gbádùn gan níkànnì yìí. Lójú òpó Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, Instagram Gbàgede Ìmọ̀ _22. Ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tó ń lọ lóníjẹ̀lẹ́ńkẹ́ nísàlẹ̀ amóhùnmáwòrán yín lẹ máa tẹ̀ láti lè fi kàn sí yàrá ìpolongo ọjà wa. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ lẹ́ka ìròyìn àti ìpolongo Garba Shehu òun ló ti fọhùn sóde wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ń gbé ìgbésẹ̀ láti lè fi dóòlà àwọn tí wọ́n jí gbé níbi ìbúgbàwàdó olóró tí àwọn agbébọn tí wọ́n ṣe sí ọkọ̀ ojú irin tó lọ láti Àbújá sí Kaduna. Ó ṣàlàyé pé gbogbo ìgbésẹ̀ tó yẹ kí ìjọba ó gbé ní iléeṣẹ́ ààrẹ ń gbé lásìkò yìí láti lè fi dóòlà àwọn èèyàn wọ̀nyí nítorí àwọn mọ̀lẹ́bí kó wá tí ń retí wọn. Ó sọ eléyìí lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan eléyìí tí wọ́n ti ń fọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ipò tí nǹkan dé dúró lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n jí gbé níbi ọkọ̀ ojú irin ní àìpẹ́ yìí. Ó wá ṣàlàyé síwájú pé gbogbo ìgbésẹ̀ láti fi kùn lukọ̀ pẹ̀lú àwọn agbésùmọ̀mí ọ̀hún kí wọ́n lè tú gbogbo àwọn tí wọ́n jí gbé lákàtà wọn yòókù sílẹ̀ òun làwọn tí ń sà nípa látọ̀dọ̀ iléeṣẹ́ ààrẹ. Ọba aláyé kan nílẹ̀ Yorùbá tá a mọ̀ sí Ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀ Ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì òun ló ti fọhùn sóde tako ìròyìn kan tó jáde ṣáájú pé òun fa ọwọ́ Tinubu sókè sípò ààrẹ lọ́dún 2023. Ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀ ló wí pé òun ì tí ì fọwọ́sọ̀yà fún Tinubu. Bákan náà lòun ò sì fawọ́ ẹnikẹ́ni tí ń díje dupò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà sókè lásìkò yìí. Ọba àlàyé ọ̀hún ló sọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán tí eléyìí tí wọ́n ti fọ̀rọ̀ wá lẹ́nu wò. Níbẹ̀ ló ti sọ wípé àtìlẹ́yìn tó gbọngbọ́n lòun kàn sọ pé káwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ṣe fún ẹnikẹ́ni tí wọ́n bá mọ̀ pé ó kátó láti tukọ̀ orílẹ̀‐èdè yìí lọ́dún 2023. Ó sọ wípé ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà nìkan ló ní ìpinnu lọ́wọ́ láti lè sọ ẹni tí ó wù wọ́n kó lè tukọ̀ orílẹ̀-èdè yìí nítorí àwọn ìpèníjà tílẹ̀ ìkojú àtẹni tí yóò lè yanjú ẹ̀. Ó wá fi kún pé ọba àlàyé tó ń jẹ́ ọba fún gbogbo ènìyàn léyìí tí òun kò lè fọwọ́rọ́ ẹnikẹ́ni dànù. Bákan náà lòun ò lè ṣègbè lẹ́yìn ẹnì kankan. Ilé-ẹjọ́ kan ní ìpínlẹ̀ Ondo tó jẹ́ ilé-ẹjọ́ májísírèètì tó fìdí kalẹ̀ sólú ìpínlẹ̀ Ondo tá a mọ̀ sí Àkúrẹ́ òun ló ti pàṣẹ kí wọ́n lọ ti àgbẹ̀ kan sí ọgbà ẹ̀wọ̀n náà tó pẹ̀ jẹ́ Mọ́ni Dánládé eléyìí tí ó gún ọ̀rẹ́ rẹ̀ kan pa tó pẹ̀ jẹ́ Sunday Babaji nítorí èdè àìyedè lórí ọ̀rọ̀ olóbìnrin de Dánládé. Òun ni ìròyìn ṣàlàyé pé ó dá ọ̀ràn náà ní agbègbè Badokun camp eléyìí tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ Òkìtìpupa ní ìpínlẹ̀ Ondo lórí ẹ̀sùn kan eléyìí tí wọ́n fi gbé tí í ṣe ẹ̀sùn ìṣekúpani. Agbèfọ́ba Nelson Akíntímẹ́yìn ló ṣàlàyé fún ilé-ẹjọ́ wípé ó dá ọ̀ràn náà
lọ́jọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún 2022 eléyìí tá a wà ilé kan bí aago mẹ́sàn-án alẹ́ lásìkò tí gbódòró sọ èdè àìyedè sì wáyé láàrin òun àti ọ̀rẹ́ rẹ̀ ọ̀hún tó ti padà dolóògbé. ìròyìn ṣàlàyé pé ọ̀rẹ́ rẹ̀ ọ̀hún ló gún tó sì jẹ́ ọmọ ọdún márùndínlọ́gbọ̀n léyìí tí ó gún tọ̀bẹ̀tọ̀bẹ̀ dojú kú. ilé ẹjọ́ òun ló ti wá béèrè lọ́wọ́ Danladi eléyìí tí wọ́n fẹ̀sùn kàn wípé ṣó jẹ̀bi ẹ̀sùn náà àmọ́ tó sọ pé òun ò jẹ̀bi ẹ̀sùn ọ̀hún. tilé-ẹjọ́ tó sì ti ní kí wọ́n sì lọ́ọ́ fi sí àhámọ́ ní ọgbà ìtúniníwàásí eléyìí tí ń bẹ ní Olókùúta nílùú Àkúrẹ́ náà títí dìgbà tí èsì àbájáde àmọ̀ràn bá padà dé látọ̀dọ̀ àjọ tí ń bójú tó ọ̀rọ̀ ọ̀wọ̀ ọ̀daràn nípínlẹ̀ náà. èèyàn 18 ni wọ́n ti ráwọ́ tó báyìí látọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá lórí rògbòdìyàn àwọn ọlọ́kadà eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Èkó. ìròyìn fi yé ni pé iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó nípasẹ̀ ikọ̀ eléyìí tí wọ́n gbé kalẹ̀ láti máa ṣàbójúwo bí ipò kan ṣe lọ ní agbègbè Ìyànàpájà ní ìpínlẹ̀ náà ló ti ṣàlàyé látọwọ́ ẹni tó jẹ́ alága ikọ̀ náà ìyẹn Sọlájẹ́jẹ́ Lóyè. òun ló ṣàlàyé wípé ìgbésẹ̀ tó ṣe pàtàkì làwọn ti gbé láti lè fi wágbó dẹ́kun àwọn tí ń wakọ̀ dí ojú pópó tó ń ti àwọn tí ń múnira wà ní ìpínlẹ̀ náà. ó sọ eléyìí lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan níbi tó ti sọ pé ń ṣe ni àwọn tí wọ́n tún gbá mú ṣekún náà ṣe àkọlù sí ọkọ̀ àwọn tí wọ́n sì fọ́ gíláàsì ọkọ̀ náà eléyìí tí àwọn tí wọ́n ti ráwọ́ tó ọ̀hún yóò sì tó fojú balẹ̀ ẹjọ́ kí wọ́n lè jó lámbàpà níwájú òfin. èèyàn 2 ló ti gbẹ́mìí mì níbi rògbòdìyàn àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan tó wáyé nípínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó. èèyàn 2 sì ló ti gbẹ́mìí mì ní agbègbè Mòwe Ọ̀fadà nípínlẹ̀ Ògùn lásìkò ìjà àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tó wáyé tí wọ́n ti kọ́kọ́ ṣekú pààyàn kan ṣáájú kó tó di pé àwọn igun míì padà wá gbẹ̀san eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá sì ti kóra wọn lọ sí agbègbè ọ̀hún láti lè fi jẹ́ kí ogun omi kálàáfíà kó sì lè jọba. alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn Abímbọ́lá Yẹmí ló fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ pé ìjà tó wáyé ọ̀hún àti rògbòdìyẹ ọ̀hún ló wáyé látọwọ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn igun méjì kan eléyìí tí wọ́n ń fín àdúgbò lápè lórí ọ̀rọ̀ ìfàǹfà eléyìí tí wọ́n ń fà á mọ́ra wọn lọ́wọ́ kan náà ní ìpínlẹ̀ Èkó. ìròyìn ti ṣàlàyé pé ìkáyọ̀kè bẹ́lẹ̀ ní agbègbè Ìyànàpájà eléyìí tí ó padà wáyé látọwọ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn bákan náà tí iléeṣẹ́ ọlọ́pàá sì ti kó àwọn ikọ̀ eléyìí tí ò gbọdọ̀ jẹ̀gẹ́ fún àwọn ọ̀daràn lọ sí agbègbè náà kí wọ́n lè jẹ́ kí àlàáfíà padà jọba lágbègbè náà. agùnbánirọ̀ kan tó ń sìnrú ìlú tó pẹ̀jẹ́ iye tàlúmọ̀ ló ti sọ wípé ń ṣe ni orí kò ń yọ kúrò lákòlò àwọn ajínigbé tó jí òun gbé lásìkò tí ń rìnrìn àjò. ìròyìn ṣàlàyé bó ti sọ ìrírí rẹ̀ lọ́dọ̀ àwọn agbébọn tó ń jí ní gbé tí wọ́n sì jí àwọn míì gbé pẹ̀lú ẹ̀. ìròyìn ṣàlàyé pé ń ṣe ni wọ́n ti pín òun sí ìpínlẹ̀ Zamfara gẹ́gẹ́ bí àgùnbánirọ̀ tí ó lọ sìnrú ìlú níbẹ̀ eléyìí tí òun sì gbéra kúrò ní ìpínlẹ̀ Benue nínú ìrìn àjò òun sí léyìí tí wọ́n sì ti padà jí òun gbé lọ́nà òun tó ń gbà lọ sí Zamfara. ìròyìn ṣàlàyé pé lẹ́yìn ọ̀rẹ́yìn tí wọ́n gbé àwọn lẹ́yìn ìgbà tán kọjá ibùdó àyẹ̀wò àwọn ọmọ ológun tán òun ni awakọ̀ àwọn déédéé dúró tó sì sá lọ ní tiẹ̀ torí kò yọ ṣùgbọ́n àwọn yòókù ni àwọn agbébọn jí kó ní pàkáyàká nígbẹ̀yìn tí àwọn sì wà ní ọ̀dọ̀ wọn fún àwọn bíi ọjọ́ díẹ̀ kó tó di pé àwọn tó jẹ́ ajínigbé ọ̀hún tí wọ́n déédéé sùn lọ tóun sì fi rápálá sápò lọ́dọ̀ wọn pẹ̀lú inú fu àyàfu eléyìí tí òun sì lo gbogbo òru náà nínú igbó kó tó di kóun padà já sọ́nà tó wá ń dúpẹ́ lọ́wọ́ rí. àwọn aṣekúpani agbébọn kan ló tún ti jí pàràkòyé oníṣòwò kan gbé tó jẹ́ àgbẹ̀ tó fi púpọ̀ ṣe bùgbé níjọba ìpínlẹ̀ gúúsù Nnewi ní ìpínlẹ̀ Anambra. ìròyìn ṣàlàyé pé ọkùnrin ọ̀hún ni wọ́n jí gbé eléyìí tó pẹ̀ jẹ́ Chukwuezuoze. bákan náà ni wọ́n sì tún yìnbọn lu ọmọ rẹ̀ lásìkò tí wọ́n wọnú ilé rẹ̀ ní òwúrọ̀ ọjọ́ sátidé eléyìí tí wọ́n sì dábọ́ bólẹ̀
nínú ọgbà rẹ̀ ìgbẹ̀yìn lọ́tà bàbá ọmọ rẹ̀ ọ̀hún eléyìí tí wọ́n ti gbé ọmọ náà lọ sí ilé ìwòsàn tí ń lọ ń gba ìtọ́jú. Àwọn èèyàn kan tí ò dárúkọ wọn fóníròyìn ṣàlàyé wípé ń ṣe ni ọkùnrin ọ̀hún làwọn ò tí ì gbọ́n kankan látọ̀dọ̀ àwọn ajínigbé tó jẹ́ oníṣòwò yẹn gbé tó tún jẹ́ àgbẹ̀. Wọ́n ní ń ṣe ni àwọn sì ń retí ìpè látọ̀dọ̀ wọn táwọn sì ń fi sínú àdúrà lásìkò yìí. Ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí alága tẹ́lẹ̀ rí níjọba ìbílẹ̀ gúúsù Nnewi náà fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé lóòótọ́ òun ìṣẹ̀lẹ̀ náà wáyé. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Anambra ìyẹn DSP Tojukwu Ikenga náà fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé lóòótọ́ òun ló wáyé tí wọ́n sì jíìyàn gbé, ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ti ń tọpinpin wọn láti lè ráwọ́ tó wọn kí wọ́n lè fi tú ẹni ẹlẹ́ni sílẹ̀ kí wọ́n sì tún jó lámbà pa níwájú òfin. Èyí ló pin ìròyìn àpapọ̀ àfúntí dédé àsìkò yìí. Kí n tó máa lọ, ẹ má gbàgbé lójú òpó YouTube ẹ tẹ Bàbá Gbàgede Ìmọ̀ TV, ẹ subscribe, ẹ like, ẹ pín fáwọn ẹlòmíì, ẹ jẹ́ kí wọ́n mọ̀ tẹ̀ ń gbádùn gan níkànnì yìí. Lójú òpó ti Facebook ẹ tẹ Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, Instagram Gbàgede Ìmọ̀ _22, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lóníjẹ̀lẹ́ńkẹ́ nísàlẹ̀ amóhùnmáwòrán yín lẹ́ máa tẹ̀ láti lè fi kàn sí yàrá ìpolongo ọjà wa. Ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí kí n tó lọ. Mo ti kà á fún yín wípé iléeṣẹ́ ààrẹ ti sọ̀rọ̀ lórí ìfikùnlukùn wọn pẹ̀lú àwọn agbésùnmọ̀mí láti lè fi dóòlà àwọn tí wọ́n jí gbé nínú ọkọ̀ ojú irin tí wọ́n so àdó olóró sí ní Kaduna. Mo tún mú wá fún yín wípé Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ti ṣẹ́ lórí fífa ọwọ́ Tinubu sókè. Mo tún mú wá fún yín pé ilé ẹjọ́ kan nípínlẹ̀ Ondo ti pàṣẹ kí wọ́n lọ ti ọkùnrin kan mọ́lé ná fún bó ṣe gún ọ̀rẹ́ rẹ̀ pa látàrí obìnrin. Mo tún mú wá fún yín wípé èèyàn 18 òun ní iléeṣẹ́ ọlọ́pàá ti ráwọ́ tó látàrí rògbòdìyàn tí ń wáyé ní ìpínlẹ̀ Èkó. Ẹ̀tún rí gbọ́ wípé èèyàn 2 míì ló ti padà gbẹ́mìí látọwọ́ àwọn ọmọ ikọ̀ ẹlẹ́gbẹ́ òkùnkùn nípínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó. Mo tún kà á fún yín wípé orí kó àgùnbánirọ̀ kan yọ kúrò lọ́wọ́ àwọn agbébọn tó jí gbé lásìkò tí ń rìnrìn àjò. Ẹ̀rí gbọ́ wípé àwọn ẹṣin òkọ̀ọ̀kú ajínigbé kan jí pàràkòyí oníṣòwò tó tún jágbẹ̀ tí wọ́n sì tún yìnbọn lu ọmọ rẹ̀ ní ìpínlẹ̀ Anambra. Èyí ló pin ìròyìn àpapọ̀ àfúntí dédé àsìkò yìí. Olúwatóbilọ́ba Fásùgbà lóníròyìn. Bẹ̀m̀bẹ̀yẹkẹ̀ ni wọ́n tún pè mí. Ó dìgbà kan náà ká tó fèrè pàdé lóní bẹ̀m̀bẹ̀yẹkẹ̀.